ọmọ tí kò bá tí ì pé ọdún méjìdínlógún kò lè di akẹ́kọ̀ọ́ nílé-ẹ̀kọ́ gíga. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde pé ààyè kò sí fún akẹ́kọ̀ọ́ tí kò bá tí ì pé ọdún méjìdínlógún láti wọ ilé-ìwé gíga ní Nàìjíríà mọ́. Mínísítà fún ètò ẹ̀kọ́ ní Nàìjíríà Ọ̀jọ̀gbọ́n Tahir Mamman ló sọ èyí di mímọ̀ nílùú Àbújá lọ́jọ́bọ̀ ọjọ́ 18 oṣù keje ọdún 2024 níbi ìpàdé kan tó ṣe pẹ̀lú àjọ JAMB tó ń gbaniwọlé síléèwé gíga ni Mamman ti ṣàlàyé pé ìjọba àpapọ̀ ti bẹ̀rẹ̀ àtúnṣe sí ìlànà ẹ̀kọ́. Ó ní nígbà tí yóò bá fi di oṣù kẹsàn-án ọdún 2024 tí sáà ètò ẹ̀kọ́ tuntun yóò bẹ̀rẹ̀, yóò ti di èèwọ̀ fún àwọn ọmọ tí ọjọ́ orí wọn kò tíì pé méjìdínlógún láti di akẹ́kọ̀ọ́ níléèwé gíga. Àwọn ilé-ẹ̀kọ́ gíga bíi yunifásítì, ilé-ìwé gbogbonìṣe tá a mọ̀ sí poli, ilé-ẹ̀kọ́ṣẹ́ àwọn tíṣà tí í ṣe College of Education àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni òfin náà kàn bí ìjọba Nàìjíríà ṣe wí. Ó fi kún un pé ìpinnu yìí ti wà nínú ètò ìjọba tipẹ́ àti pé ìpàdé kan yóò tún wáyé lórí rẹ̀ lọ́jọ́ 6 oṣù kẹjọ ọdún 2024 yìí. Ó wà nínú ètò tá a là kalẹ̀ pé nígbà tí yóò bá fi di oṣù kẹsàn-án, òfin yìí yóò ti wá sí ìmúṣẹ ní gbogbo ilé-ìwé pátá, yálà tìjọba ni tàbí ti aládàáni. Ọ̀jọ̀gbọ́n Mamman ló sọ èyí di mímọ̀. Kò ní jù báyìí lọ nínú ìròyìn yàjóyàjó fún ti tòní. Orúkọ mi òun ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì Jígí Àlárà. Ká fi re pàdé o. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Àlárà. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Àlárà. Ìkànnì Jígí Àlárà. Jígí Àlárà. Jígí Àlárà. Jígí Àlárà. Ìkànnì Jígí Àlárà 24 bàbá gbogbo.